tó Ọlọ́run Elédùmarè ọba ògóògó ọba àjíkí ọba àjíkí ọba afẹ́nifẹ́re ọba àdùn àpẹ agbẹnumọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógúnlọ́lá aní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbàrà àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn Elédùmarè adúpẹ́ adúpẹ́ pé òkun adúpẹ́ ríbiríbi adúpẹ́ rírí jẹ rírí mu rírí ná rírí lò adúpẹ́ àtìgbàdégbà adúpẹ́ pé ọjọ́ wa símọ́lẹ̀ àlàyé láàárọ̀ yìí Olúwa ọpẹ́ ni fún ọ. Ìbà àwọn obìnrin, ìbà ọkùnrin, ìbà ọmọdé, ìbà àwọn àgbàlagbà, ìbà kíní ọkùnrin tó doríkodò tí ò ró tó, ìbà ìyámọ̀pó tó doríkodò tí ó ṣẹ̀jẹ̀, ìbà obìnrin akásọlérí mọ́rẹ̀rù obìnrin bámibámi tán yanyan, àwọn ajẹrun òru ajẹdò èèyàn mọ́bì, ìbà yín o. Láàlú ògiri kò dọwọ́ yín, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ alápò òkà tó dálápò orí bẹ́ẹ̀ kò ló bá júbà ilẹ̀ ilẹ̀ alánú ilẹ̀ àṣebàárẹ̀ o. Wọ́n jà ṣe ọ̀tẹ̀ wọ́n jà tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀gún ayé wọ́n jẹ́ ogún alẹ́sẹ̀ aṣọ ọ̀ka ènìyàn wọ́n jà bá wọn tẹ̀ aṣọ àwọn àgbàlagbà wọ́n jà tẹ̀ o. Ẹni táwa ṣẹ̀tá bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ̀ wọ́n jà bá ro ẹni bẹ́ẹ̀ tó papọ̀. Nǹkan ṣẹlẹ̀ o nǹkan kan o lórílẹ̀‐èdè yìí tá a wà yìí ibi tọ́lọ́run fi ìkàlẹ̀ wá sílé ní nǹkan kan ń bẹ. Mo fẹ́ kí kinní kan kó dá àwọn ọmọ orílẹ̀‐èdè Yorùbá lójú. Mo rí pọ̀pọ̀lọpọ̀ wa àìkíyèsára àìsí rárọ̀jinlẹ̀ lórí nǹkan àròjinlẹ̀ àròjinlẹ̀ ló lè kó ran Yorùbá yọ nínú tí mò ń rí tó wà wájú wa yìí. Ẹ wo kinní kan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣàdédé la rí níjẹta ṣé ìjẹta àbí jẹrin ládédé rí pé gáàsì bẹ̀rẹ̀ sí wọ́n ó di káwọn èèyàn mọ̀ rírà kì í tó wá sí pé kò sí o ó wà káàkiri o. Ibi tẹ́ ti ra gáàsì ní last week tẹ́ bá débẹ̀ báyìí gáàsì wà ń bẹ̀ ṣùgbọ́n ti gbówó lórí. Ó ti gbówó lórí. Kò sí nǹkan kan tó rọ ọmọ orílẹ̀-èdè yìí lọ́rùn látòrí ààbò títí dórí kéèyàn máa mọ́wọ́ lẹ́nu ìmọ́wọ́ lọ sẹ́nu títí ẹ̀ tún wá burú ju ààbò lọ. Mo fẹ́ kí àwọn ọmọ Yorùbá kan nínú wa tí wọ́n máa nígbàgbọ́ lórí irọ́ ni mo fẹ́ ṣètò yìí fún kí wọ́n jókòó kí wọ́n tó èrò wọn pa lórí bí nǹkan ti rí. Ṣé bàbá Bọ́lá Ahmed Tinubu ǹjẹ́ yìí nígbàgbọ́ pé bàbá yìí ó fẹ́ contest fún second term? Ẹ di ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́kọ́ béèrè lọ́wọ́ yín nìyẹn torí ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ nínú bàbá Bọ́lá Ahmed Tinubu pé ìjọba tí ń ṣe lọ yóò sì sórí. Ẹ̀gbọ́n mi kan bẹ mo mọ̀ dáadáa ó gbé bàbá Bọ́lá Ahmed Tinubu rù ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan ìmọ̀ yí padà tí ó ní síbi kan ṣe tó pé pbat ẹ bá yí àárín yẹn wo mo máa ń rẹ́rìn ni pé ń ṣe rìn yín díẹ̀díẹ̀ kì í rìn yín débi orí ọkàn yín. Ìjọba tí bá ti ń gbàyàn lápá mọ́ pé kéèyàn má fi òkèlè sẹ́nu ìjọba tí
ibà ti ń jẹ́ kí inú ilé yín ó máa bà yín lẹ́rù àti wọ̀. Ẹjọ́ gbogbo èèyàn ṣèjọba ni. Ṣèjọba ni. Gáàsì tí wọ́n o. #2 náà ta gáàsì báyìí. Ó nígbà tí wọ́n ń pariwo pé CNG pé wọ́n fẹ́ fi CNG replace petrol. Tẹ́ bá lọ wo program tí mo ṣe lọ́dún náà lọ́hùn, mo ti tún sọ ní yíyà yìí, mo ti sọ níbì kan. Mo ní CNG ẹ padà wá tẹ́ ẹ̀ ní rí. Ṣébí Nàìjíríà ni ẹ wà ẹ sunkún rẹ̀ ẹ̀yin tẹ́ convert mọ́tò yín ìgbádùn yín àsìkò tá a wà yín ni. Àsìkò kan ń bọ̀ tẹ́ ẹ jókòó pé kí ni mo wá débẹ̀. Ẹ máa béèrè lọ́wọ́ ara yín pé kí lẹ wá débẹ̀. Tẹ́ fi change mọ́tò yín sí CNG. Torí ìlú yìí ò ní ètò, kò ní foundation. Ẹni tí ń tukọ̀ orílẹ̀-èdè yìí ń ṣe fún ìfẹ́ inú rẹ̀, òun satisfy orí inú títí ẹ̀ lọ́wọ́ pé Ọlọ́run fóun ṣe, òun rí ìrìn àjò tó ń fẹ́ rìn nínú ayé òun rírìn. Ifi ṣèdúpẹ́ ìrìn àjò ti ẹni kì í ṣètòrí ẹni kankan. Gbogbo ẹni tí bá ń rò pé Nàìjíríà ó dáa pẹ̀lú bá ṣe ń bá a lọ yìí, ẹni náà ń tanra rẹ̀. Ṣé a máa kéèyàn máa tanra èèyàn? Mo sọ̀rọ̀ kan níjọ́ kìíní àná, mo béèrè question lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ní bàbá gbogbo owó tẹ́ fẹ́ pa ẹ̀, mo rí pé ìjọba yín ìjọba tí máa pa owó di àwọn èèyàn kan ni. Ṣé ẹ mọ̀ pé orí àpèrè yẹn yìí ṣe bí tẹ́yìn nìkan wà lọ for life? Kò sì sí fúnra kan. Tábà pé bẹ́ẹ̀ ṣe rí Èkó control, ẹ máa rá àwọn èèyàn mú bẹ́ẹ̀ níkọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe rí àwọn èèyàn mú síkò. This is Nigeria. So rọrùn láti máa fìyàn bẹ̀. Ẹ̀yin gan Ọlọ́run ló gbé yín débẹ̀, kì í ṣe pé bóyá ó rọrùn ojú yín rí tó. Kò yé àwọn èèyàn. Aṣòro ṣe bí ìlú Nàìjíríà ni. Ẹni tí ó bá ṣe Nàìjíríà ìfẹ́ mẹ̀kúnnù ní kọ́kọ́ wá. Tó bá fẹ́ kí ìlú yìí ó dáa, tó bá ti wá ìfẹ́ mẹ̀kúnnù ò lè rí ṣe. Ibi t'Abacha ti ṣubú nìyẹn. Abacha nínú ẹni tó wẹ́ pé ká pé Ọlọ́run fún lẹ́mìí gígùn ni. Gbogbo orú yìí ẹ̀ ní sí lórílẹ̀‐èdè yìí mọ́ ní tó fẹ́ dánwò. Ṣé ẹ mọ iye àwọn ọba tó ti yọ dànù t'Abacha ti yọ? Ṣé ẹ mọ àwọn tó kó tì pẹ̀lú gbogbo àwọn tí ń dàlú irú lónìí àtìmọ́lé gbogbo wọn wà ń gbà yẹn? Bàbá Ọbásanjọ́ orí lẹ́tà àtìmọ́lé ló wà. Ó mọ̀ pé ìrìn àjò àwọn Yar'Adua yẹn wọ́n ṣe yẹn gidi. Bàbá Gírágó ṣọ̀tì ẹ̀ kò jẹ́ kó wọnú Aso Rock wá bá wọn. Ti gbà t'Abacha kú láìbíbí tó wọ Aso Rock. Ọ̀hún ti gbà t'Abacha kú láìbíbí tó ní access sí Aso Rock. Kò ní access sí gọ́ọ̀mẹ̀ntì Abacha. Despite wọn close. Torí period yẹn Abacha ò trust anybody. Àwọn tẹ́ ẹ̀ gbórúkọ wọn rí ló gúrùmù tọ́jọ́ ń ṣèjọba. Ní orúkọ wọn ní corridor power láwọn t'Abacha lò fún gọ́ọ̀mẹ̀ntì ńgbà yẹn. Àwọn new faces. But the only problem t'Abacha ní nígbà yẹn ni pé ká pé ó ìjọba ẹ̀ àwọn èèyàn tí ọwọ́ ẹlẹ́yàmẹ̀yà bọ́, ìjọba yẹn bá sọ̀kalẹ̀ rí. Torí ìbá kúrò ń bẹ̀ tán ká pé kò sọ pé òun fẹ́ gbé aṣọ sọ́jà pé òun fẹ́ di alágbára wẹ́ transformer rẹ̀. Nǹkan tí Nàìjíríà bá dà bóyá àbá tí gbàgbé ìtàn rẹ̀ nínú lórílẹ̀‐èdè. Mi l'Abacha náà dá o, ṣùgbọ́n nígbà yẹn gbogbo capitalist ẹ̀wọ̀n náà wà. Gbogbo tí ń dalẹ̀ rú lónìí inú ọgbà ẹ̀wọ̀n ni wọ́n wà. Bàbá Bọ́lá Ahmed Tinubu gan sá kúrò láti mọ́lé tiẹ̀ ni lẹ́ni tí ń tukọ̀ orílẹ̀-èdè ilé ni. Òun gan sá kúrò nínú ní kinní lálágbọ́n ni. Ó ní wọ́n ṣe pákéjì jáde kúrò lálágbọ́n tó fi dèrò Kòtónú tó fi sáré láì sáwọ London nígbà yẹn. But màtọ́ náà níyà Nàìjíríà ò tí ì tó kò ì tán ló múrú yín padà wá.
tẹ̀ wá ń di àwọn èèyàn lọ́wọ́ mú ká má lè jòkèlè lénìí torí ibi tí bàbá Bọ́lá Ahmed Tinubu ń bá lọ bí táwọn èèyàn ti lè fòkèlè sẹ́nu mọ́ ni sì lè bá sọ̀rọ̀ kó change òun ẹ̀dá tí bàbá dẹ̀ jẹ́ ń tiwọn kò sí ní tẹ́ ẹ fẹ́ bá bàbá yẹn sọ tó lè yọrù ẹ̀ padà àfi tó wá fẹ́ ṣe kìnìún náà bá àmọ́ dáa ìbá àmọ́ nítumọ̀ gbogbo kéèsì insurance tẹ fẹ́ máa tún dúró lé lórí ṣé ìlú tí ò gbádùn tí ò ní àlàáfíà ní gbogbo àwọn nǹkan tẹ gbogbo policy tẹ introduce yẹn èyí tẹ jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè ó fún ilé impact yẹn díẹ̀ bí ó tẹ ti débẹ̀ kò sí àlàáfíà fáwọn aráàlú ò gbádùn yìí kò sí nǹkan kan tá a fi enjoy government yìí so ìdí nìyẹn tí ó jẹ́ kí n máa béèrè lọ́wọ́ àwọn tí ń pariwo yín tí ń sẹ́ẹ̀lì yín káàkiri faraàlú pé Ọlọ́run má jẹ́ kó já wọn ní ó forí gbọgbẹ́ ọgbẹ́ yín mo tún fọlọ́wọ́ abúra lé lórí àwọn tí ń polongo yín ní ó forí gba ọgbẹ́ yín ẹlòmíì wọn ó ṣe ń jàǹbá èmi rẹ ara ní ìlú ìbáyò ṣùgbọ́n àwọn èèyàn sọ pé tára bá ní Nàìjíríà ó ti bẹ́ bóde ó yẹ kẹ́ mọ̀ bí Nàìjíríà ṣe rí ó yẹ kẹ́ mọ̀ irú ìlú tá a wà wọ́n ti bá ayé ìlú yìí jẹ́ débi pé tíyẹn bá jí láàárọ̀ ẹni tí ó lọ jẹ ìjẹun ọmọ rẹ̀ ìjẹun kò sí àgbẹ́kẹ̀lé ẹni tí ìyàwó rẹ̀ mú tó fi ìpèsè jáde kó láàárọ̀ pé bọ́ọ̀ ṣe ń lọ wọn ní déere torí pé kò lówó oúnjẹ fílẹ̀ so ni ó lọ bọ́ sójú títí tí ó mọ̀jà ìrònú yẹn lásán yóò lọ bá kókò tiẹ̀ surprise ìyá yìí ìtí ń dààmú everybody nìyẹn tí ò jẹ́ káwọn èèyàn mọ bí ó ṣe kóra wọn jọ láti ṣàdìgbọ̀n láti fa wàhálà láti protest láti ṣe anything. nítorí jẹ́ kí ìlú ìkórè bó ṣe rí rè gáàsì tó ti wọ́n owó mọ́tò wọn abẹ́ gba sálárì ẹ̀ rè nígbà tí a bá fi wọ mọ́tò láàrin oṣù kan mo wo owó tí mo fi wọ mọ́tò léèdè mo rí pé in fact tá a bá sọ tẹ́ ẹ bá rí epo sí mọ́tò ẹ tó wá fẹ́ máa rí pé ó dàbẹ̀ pé kẹ́ máa fowó wọ mọ́tò gan tó fẹ́ pè ju kẹ́ ẹ rí epo sí mọ́tò títí pẹ̀ ń gbé lọ bí iṣẹ́ lọ. kí ẹni mọ ibi tí nǹkan wọ́ọ̀sì dé ní o tẹ́ bá máa gbé mọ́tò kúrò ládùúgbò yìí pẹ́ ń gbé lọ kẹ́yẹ́ gbé padà epo 10,000 tàn ẹ tọ́ra mi èló wà ní sálárì yìí lóṣù tẹ́ bá wọ mọ́tò lọ wọ mọ́tò bọ̀ ẹ mọ̀ náà bí 6,000 ẹ wo difference tó wà láàrin kéèyàn orí epo àti kéèyàn wọ mọ́tò. ẹ wá wò ó fún 21 working days níbo lèèyàn ti látùjọ nírú àwọn condition yìí gáàsì tí wọ́n fi máa jẹun tán ra 1-2 kò normal. wọ́n ní mo ti sọ fún yín pé Nàìjíríà ò ní provision fún ọjọ́ ọ̀la àwa tá a wà nílùú yìí àwa là ń yọ orílẹ̀ ayé ara wa lẹ́nu kò sí provision a kàn ń yọ ayé ara wa lẹ́nu ní láti máa tó continue pẹ̀lú irú orílẹ̀-èdè yìí kò sí provision. gbogbo wa tá a dúró tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí kò sí nǹkan kan tá a fẹ́ filẹ̀ dá àwọn ọmọ tí ń bọ̀ lọ́la. àwọn tó wà ní òṣèlú nìkan náà ti mórí bọ́ gbogbo wọn sàn sáré bí wọ́n ṣe rówó fílẹ̀ di àrọ́mọdọ́mọ tiwọn. àwọn tá a jẹ́ aráàlú tí wọ́n ń sìn torí bí ẹdìyẹ la rí lọ́dọ̀ wọn tó bá wù wá náà fi wọ́n ṣe àwọn náà wọ́n kó Boko Haram wá àwọn náà kó Miyetti Allah wá àwọn náà kó àwọn bòròró wá àwọn tí ń bẹ níjọba náà ni àwọn ní ń júwèé ibi tí bòròró ti lọ pààyàn nígbà tí ò sí security ṣé kìí ṣe ìjọba ló kó bòròró wá kò sí security tí ó mójútó ìlú security gan ìjẹun èló ni wọ́n fún security gan tí security gan bá gbowó òun náà ra nù gáàsì láàjọ ń tà yìí kì í ṣe pé gáàsì tí ẹ yàtọ̀ the same gas the same transportation the same fuel látọjọ́ ń fowó wàrà bóun ni security gan bò lọ́kàn tiẹ̀ náà ṣe balẹ̀ tọmọ tiẹ̀ náà wà school títí ń sanwó owó bẹ́ẹ̀ mi díje
èyí tí ń ṣe security ní ń ṣe aráàlú tí ń secure. Wọ́n hun problem yẹn sínú ayé wa Nàìjíríà ni pé ẹ ní bọ́m̀bẹ̀. Torí ẹ̀ mo ṣe ń ronú pé bàbá àfi kó jẹ́ pé inú ilé yín INEC yóò ti kàbò. Mo tún fọlọ́n búra sẹ́ẹ̀ lórí ẹ̀. Ẹgbẹ́ tó dúró mò ń sọ ilẹ̀ Yorùbá ó tún orin kọ lélẹ̀. Nílẹ̀ Yorùbá ilé ìta wà yìí wàláhì á tún orin kọ. Àwọn alálẹ̀ ò sì ní fi bí wá, kò sẹ́dá láàyè tó lè fi bí ìran Yorùbá pé ìtẹ̀ ṣe ò dáa, ẹ̀yin lè fọwọ́ ara yín ṣe ra yín lájẹ́. Ṣé bọ́n ní ọmọ òní bá pèlè ìyá rẹ̀ kó sásọ̀rọ̀ ni? Wọ́n lọ́mọ òní bá pèlè ìyá rẹ̀ kó sásọ̀rọ̀, ṣùgbọ́n ọmọ ilé bá pèlè ìyá ìṣe sásọ̀dá. Irú ọmọ tí bá wá ń ṣe bẹ́ẹ̀ tí ń fìkà lọ bàbá rẹ̀ nímú àti ìyá rẹ̀, tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ náà bá kẹ̀yìn sí kò tí ì sábúrú mbẹ̀, kò sábúrú mbẹ̀. Ẹ̀yin wá ń gbádùn ẹ̀ máa ya yín á máa rí yín lórí tẹlifíṣàn. Ìdùnnú ń bẹ lójú yín, àwa tá a wá jára ló wà ní ìdùnnú, kò sí ọ̀pá àdùnnú. Ní kọ́ńtírì làwọn yóò ti jí sínú ìbànújẹ́ everyday, làwọn èèyàn jí sínú ìbànújẹ́ ojoojúmọ́. Gbogbo àwọn orí tẹ̀ ń dà láàmú yìí tẹ̀ ń yọ ayé wọn lẹ́nu, tẹ̀yìn fi ń sọ̀rọ̀ yìí yóò bí yín lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run. Àwọn ìṣẹ̀dá tẹ̀ ń yọ lẹ́nu tẹ̀ jẹ́ káyé wọn lójútùú yìí, tẹ̀ jẹ́ káyé wọn ní sẹ́tù, yóò yọ ayé tiyín náà lẹ́nu. Wàláì 27 là ń wò yìí. Eléyìí yóò máa jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo ọmọ tán bí nílẹ̀ Yorùbá pé ọmọ ẹni oníṣèdí bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ẹlòmíṣẹ́ tí abẹ́rí ẹ̀rí abẹ́rí. Ìgbà mi máa ń wà wọ́n ní ilé tí bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ní ìdàgbà. Tẹ́ bá rí ilé kan tí ń tòrò ẹ máa watch dáadáa. Tí ó múlẹ̀ ń tòrò dálẹ́ ọ̀nà àni pé ká má lọ máa lè, ṣùgbọ́n tó máa lè kán ṣoṣo kàndánù rẹ̀ sí tọwọ́ rẹ̀ bá tẹ ìkú dánú léhùn yóò dá léhùn tí ó sọ ilé ìdáwòrò. Irú ẹ̀ là ń rí. Kò sẹ́ni tó mọ bí tá à ń bá yàrá tá a wà yìí tá à ń bá a lọ, kò sẹ́ni tó mọ̀. Kí ló mú gáàsì wọn? Gáàsì tó pé Nàìjíríà ní produce ẹ̀, tá à ń supply sí London, tá à ń supply sí àgbáyé. Kí ló mú wọn lórí ilẹ̀ wa? Kí ló mú petrol wọn lórí ilẹ̀ wa? Kí ló mú refinery wa tí ò lè ṣiṣẹ́? Mo sọ àwọn mistake kan. Bàbá Ọbásanjọ́ wà nínú àwọn tẹ́kí ilẹ̀ Yorùbá ó fèpè pa. Ìpè ló yẹ kó fi pa Ọbásanjọ́. Nígbà tẹ́ ń kírètì tẹ́ ń kọ́ refinery mẹ́tẹ̀ẹ̀ta tá a ní Nàìjíríà yìí, ẹ wá ronú kanlẹ̀ Yorùbá. Tó bá jẹ́ pé refinery yẹn lọ wà nílẹ̀ Yorùbá ni possibility wà kí Nàìjíríà máa wà nínú mẹ́sìn ọ̀rọ̀ epo tá a wà lénìí. Gbogbo ayé dẹ̀ mọ̀. Ẹ lọ àwọn company tó kú káàkiri orílẹ̀-èdè yìí. Eléyìí tí branch ẹ̀ bá wà lẹ́kọ̀ọ́, tèkó nìkan lẹ́ẹ̀ máa rí táwọn èèyàn sì máa ṣílẹ̀kùn bẹ̀. Táwọn èèyàn sì máa wọnú bẹ̀ jáde, tèkó nìkan lẹ́ẹ̀rì. Tọ́lá state ó ti kú pátápátá. CBN ní Nàìjíríà gan ò bá ti kú. Kò sí nǹkan tó pè ní nǹkan Nàìjíríà tí ì kú. So kí wàá nìkan tó kù CBN nìkan. Tẹ́ bá dẹ̀ dáwọn state mi CBN ti wú koríko lọ́dọ̀ wọn. Ẹ lọ wò ó. Tètè kó iná ni tí mint house wà. Ní jẹ́ ká máa mọ̀ pé gan wà tán pé Central Bank. Kí ni nǹkan náà? NNPC kú. Gbogbo nǹkan kú. Gbogbo nǹkan. Ẹ̀wọ̀n ni a continue. Ẹni ká máa continue ká máa ní hope lórí nǹkan tó ti kú. Èmi ò gbọ́rú ẹ̀ rí. Ẹ wo ìlú tán pè ní tá à ń sọ̀rọ̀ wọn láìpẹ́ yìí. Bàbá kan jáde láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Bàbá yẹn sọ̀rọ̀, mi fẹ́ gbé fèsì bàbá yẹn wá. Ṣùgbọ́n nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ mo kàn wò báyìí mo mi orí. Ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn.
àwọn kò sá máa bọ́ tó bá ti ní opportunity àti ra data báyìí wọ́n sá máa sọ̀rọ̀ lọ ni although everybody ló ní right opinion ẹ̀. bàbá yìí sọ pé láti 1960 làwọn bòròró ti ń gbalẹ̀ ní Kwara táwọn ará Kwara ń pè wọ́n ní ẹlẹ́sìn mi ẹlẹ́sìn kan. mo mẹ́rí kò yé bàbá yẹn dáadáa. ìlú tí wọ́n ń pè ní Kwara àti Kogi ìlú tó ṣe àbándìrì ni. wọ́n fi Kwara wé Ọ̀ṣun wá ní kí ló táwọn tírú rẹ̀ ní ò lè ṣẹlẹ̀ lọ́ṣun. kí ló dé tí ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́? kí ló dé tí ogun 1840 ṣẹlẹ̀? kí ló dé tí ogun 1878 ṣẹlẹ̀? ogun Jálumi. bàbá ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò jẹ́ tẹ́ ẹ̀ bá mọ̀ tán lẹ̀ ẹ dákẹ́ lórí ibi tẹ́ ẹ bá déhùn kẹ́ mọ̀ wòran. mo rí i pé kò yé yín dáadáa. ibi ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo yín ń gbé kéèsì lọ ẹ̀ ń tanra yín ni. àwọn tí ń ṣiṣẹ́ mọ àjẹ́ndà tàbí ń ṣiṣẹ́ kò sí tó kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. sọ̀rọ̀ ẹ̀sìn ló bá tẹ̀kọ́ ń bí bàjẹ́ pé tá a bá fẹ́ kírun ní mọ́sálásí tí ó bá ti mú àwọn ará abẹ́ tá a bá fi lè wọ mọ́sálásí ká yín mọ́ wọ́n da igbó mọ́sálásí sí méjì ni ẹ̀ kì í jí mọ́ yín tán kí wọ́n tó kí tiwọn. àbí gbogbo mọ́sálásí ẹ̀ kí ń rí. tá a bá ti lè rí pé Yorùbá ló lídìí musáfù tí Yorùbá ń pèrún lọ́wọ́ mọ́sálásí Yorùbá ní òkè irun bẹ́ẹ̀ náà. wọ́n dẹ̀ make sure pé ẹ̀ kì í ti yín tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ti tiwọn tàbí kí wọ́n kí tiwọn ṣáájú yín. wọ́n fẹ́ yé yín pa àwọn èsì kankan náà. sáwọn ará Kwara ò mọ̀ ni. bàbá yẹn tún ni àwọn ará Kwara ṣe náà sáwásẹ́kù wọ́n fi ìlú wọn lẹ̀. ìlú wọn ò ti sáwásẹ́kù. Ìjẹ̀bú bí bàtẹ́ bá dé Ìjẹ̀bú àmọ́yé àwọn ìlú Ìjẹ̀bú bí tó pé gbogbo ìlú wọn Èkó làwọn ọmọ wọn wà tí wọ́n fi lé wọn lẹ̀ tá kọ́lé rẹpẹtẹ síbẹ̀ tí ò sẹ́yìn bẹ̀. àbá àrí ní Pẹ̀rú àrí ní Òru Ìjẹ̀bú àrí káàkiri gbogbo àwọn ìlú wọ̀nyí tó jẹ́ pé gbogbo àwọn èèyàn wọn Èkó ń bí ní gbogbo wọn wà. kí wọ́n lọ ṣe Kwara tí Kwara náà ò lè ṣe bẹ́ẹ̀. wọ́n ní gbogbo àwọn ará Kwara ti sáwá sẹ́kọ̀ọ́ wọ́n fi ìlú wọn lẹ̀ fún bòròró. ẹ má mọ sọ bẹ́ẹ̀ má bàbá tá bá fi ìlú lẹ̀ fún bòròró ṣé wọ́n ní kí bòròró máa bá lé wọn jẹ́ ní kí wọ́n tó dé? àbí kí la níjọba fún? ẹ wá ní wọ́n pariwo pé kí Tinubu wá gbé pé kò tí nǹkan tó kan Tinubu pẹ̀lú ọ̀rọ̀ wọn báwọn náà fọwọ́ ara wọn ṣẹra wọn. irú ọ̀rọ̀ kàtìkàtì wo lẹ ń sọ lẹ́nu iná? nígbà tí Tinubu gbàjọba tó búra lórí podium tó ti gba ọ̀pá àṣẹ ìjọba kí ni ìbúra tó sọ? ó lóun ó mọ secure life yín àti property yín ní tó búra fún nìyẹn wọ́n àjẹ́ secure wọn. àwọn ará Ìlọrin àwọn ará Kwara wa ń pariwo pé àwọn ò rí ìjọba owó ìjọba èyí ń sọ pé kò yẹ kí wọ́n rí pé sóun ló kó bá wọn ni. bàbá ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ burúkú ni o ẹ má máa sọrú rẹ̀ mọ́ ọ̀rọ̀ tá máa lé lẹ́yìn lóko fún lọ́rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ tó burú jáì kò dá rárá mo rí fídíò yìí tí ń lọ káàkiri àwọn nǹkan tí ń jáde lẹ́nu yín yẹn ò dáa. látàyé báyé làwọn èèyàn ti máa ń fi ìlú wọn lẹ̀ tí wọ́n lọ ṣàtìpó lẹ́yìn odi tí wọ́n sì padà dé wá bẹ̀rù wọn. tí tẹ́ bá ti wá fi ìlú lẹ̀ wọ́n ní kálejò gba ìlú mọ̀yàn lọ́wọ́ ni àbí kí lẹ̀ ń sọ lẹ́nu yìí. àbáwọ̀ ò lọ gbé lọ́dọ̀ wọn lé Haúsá ìlú mélòó nílẹ̀ Yorùbá ti gbà lọ́dọ̀ tiwọn. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ tẹ́ ẹ bá jẹ́ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bàbá Tinubu ẹ dọ̀dọ̀ máa tẹ̀léra yín kiri. wọ́n ní ìjọ kan bẹ tíyàwó tí wọ́n ní tí kìnnìkan ó ṣe kìnnìkan tọkọ ò ní jẹ́ ń bẹ̀ ìjọ yẹn ń bọ̀ gbogbo ọjọ́ gbogbo kọ́ lọ́dún. wọ́n ní ìgbà òsì tọ́ lọ bí òréré ayé ò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. gbogbo tẹ́ ń ṣe lé ní gbogbo tí bàbá Tinubu ń ṣe lé ní láyé rí ó sì lákọọ́lẹ̀ bó jẹ́ rere ni bó jẹ́ bí ni Ọlọ́run ó fi kan rẹ̀ san wọ́n tó bá yá. àwa lè mọ́ lágbára àti lè dá wọn múlẹ̀ ní káwọn lágbára àti lè yí ṣe tó wù wọ́n lórí wa wọ́n ń lòpọ̀ pé agbára wà kò sẹ́ni tó lè má wọn. ẹ jẹ́ kí wọ́n lò lónìí. Abacha tó lo tànádà Buhari tó ṣe tànádà Buhari táwọn èèyàn bẹ̀rẹ̀ lánàá òun dà lénìí. ṣé kí Buhari ò dẹkú sọmọ èèyàn ní nílẹ̀ Yorùbá ń bí
tó dẹkú sí tọ́lọ́run dẹ̀ ní kíkú yẹn ó rí pa. Abacha ń wádà tí ń ránkú kiri lórí àwọn èèyàn. Gbogbo nǹkan pátá ló lákòókò àti gbà. Tá a bá gbé bàbá Tinubu ṣàkíyèsí tá à ń bá wọn sọ léèrè tí wọ́n ń ṣèṣe pé kò sẹ́ni tó lè má wọn. Àgbàpá àlè dá wọn mú. Ṣùgbọ́n bínibíni a máa bí ní bèrèbèrè ó bèrè ńjọ́ kan. Ṣèbá àwọn náà bímọ. Àwọn òsì ní júsáyé ó fà àwọn ọmọ ilé lọ ní. Gbogbo tán bá ṣe ní rere àti ètò ṣe níbi àwọn ọmọ ó kẹsàn rẹ̀. Àwa ò ní sọ jù báyìí lọ. Gbogbo nǹkan ti bàjẹ́ o. Ẹ máa rí fọ́nrán kan tó wọlé. Ẹ rí tí àwọn ará Kwara ń sọ tójú wọn rí. Àwa ń sọ pé 21 ìlú ti tú, bàbá yẹn ń kà pé 22 or 23 ìlú àwọn èèyàn ti kó kúrò ńbẹ̀. Òkè Ọdẹ tá à ń pariwo àwọn èèyàn sì ń múùfù kúrò ńbẹ̀ lójoojúmọ́. Àwọn á sọ pé ìrìn àjò yìí yóò kan ìpínlẹ̀ Ọ̀ṣun tá a bá ṣọ́ra. Bàbá yẹn wá ń dìbọn kẹ̀ pé láíláí kò lè kàn pé kí ló dé tí ó fi kàn ìpínlẹ̀ Ọ̀ṣun pé sọ̀sọ́ fi ìlú wọn lẹ̀ ní. Bàbá ẹ ní rí jà bòròró níjọ́ bòròró bá dọ́pínlẹ̀ Ọ̀ṣun á jẹ mọ̀. Torí lè tí gbogbo yín ń wòran yìí mo mọ̀ pé ẹ̀yin sọ̀pọ́tà ìjọba ní kò yí eyín dáadáa ibi tí ó tẹ́ ẹ mọ̀ mọ́ lẹ́ ń sọ̀rọ̀ mọ́. Àwa tá a dó iná láàrin kálá wa náà kò síbi táwa náà rìn sí lórílẹ̀‐èdè yìí kò síbi tá a mọ̀. Gbogbo Kwara tẹ́ ń sọ yìí gbogbo bẹ̀ làwa náà ti ṣe kéékèèké. 80s lèmi ti ń wọ bẹ̀ láti 80 ni mo ti wọ gbogbo Òkè Ọdẹ kankan yẹn títí tí wọ́n fi dà àsìkò tí mo wà yìí kò sí gbó tí mi máa ń bẹ̀. Ilé tẹ́ ń ṣe pé ẹ̀yin gbogbo olú wọn ló ti túká ẹ lọ káàkiri gbonírú rẹ̀ ò sí. Lè kọ́sìn ẹ lọ sí odò Ọ̀tìn lọ́dọ̀ wa ń bí nípínlẹ̀ Ọ̀ṣun tẹ́yìn ń sọ yìí ọmọ ìlúgbó lẹ́yìn gan. Tọ̀rọ̀ pọ̀lọpọ̀ yín yẹn kàn máa jam tọ́ọ̀kì ní kejì gbogbo nǹkan lẹ́mọ̀. Ní ẹ lọ sáwọn ìlú tán pé ní Ìkọ́sìn, Ìgbàyè, Ìnàjà gbogbo àwọn ìlú wọ̀nyí kẹ́ lọ wo àwọn ìlú yẹn bí ṣe máa ń dá tí ò ní ṣe yẹn ń bẹ̀. Tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ti lọ sàtìpó lẹ́yìn odi. Káwá nítorí rẹ̀ àwọn Fúlàní wọn wá wọbẹ̀ àwọn sọ pé nítorí pé wọn ò gbélé ni. Bàbá ẹ má máa sọrú rẹ̀ mọ́. Tẹ bá ti torí rẹ̀ fàbùkù kan Kwara tó gbẹmẹ sọpọ́ọ̀tì Tinubu ẹ̀ ń tara yín ni. Àwa ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ mọ̀ ní fọ́nrán yẹn yóò mọ̀ wọlé sìn.